ẹ ṣeun lọ́tún ló sì láàrin torí ẹ hàn pé etí ọba lé etí ọba lóko ẹ mọ̀ pé yẹn náà ní jẹ́bẹ̀ àwa sì rí olófòfó ní ànàmbà wà Austin Emmanuel Jacuzzi Olúwàbùkọ́lá Dáṣọ a máa ń rí bá a ti rí sinimá wa ti rí Austin Emmanuel a rí Jacuzzi àwọn ti rí Jacuzzi a rí Austin Emmanuel kí làjọṣepọ̀ tó wà láàrin. ebi tẹ mẹ́rin ba ẹ̀rọ ńlá ni. ẹ ṣe àwò. ṣe rí Austin Emmanuel ọ̀rẹ́ mi ni good friend mi bọ̀ ọ̀rẹ́ tó dàbí ọmọ ìyá ọ̀rẹ́ tó bá ti dà fún tó fẹ́ kó tó dà fún ọ̀rẹ́ òun náà so tàbá wá rí ọ̀rẹ́ ẹ̀ ò ní pè lọ́rẹ̀ mọ́ wàá pè lọ́mọ ìyá ẹ̀ ọmọ ìyá mi ni. ó tún ṣe tó ọmọ ìyá gan ò lè ṣe. so tẹ́ bá wá jà ẹ tún máa parí ẹ̀ náà ni. tí irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ bá jọ wà èèyàn tó ń ṣoore fún lójoojúmọ́ ṣe ń gbọ́ mi tó bá wá ṣe nǹkan tí ò da kékeré kan lọ́jọ́ kan oṣù ẹ tó bá nílò àkàyè kò ní fi bínú sí. láyé torí pé ọmọ èdè ènìyàn kò sí ká máa ṣẹ̀ra wa àwọn àtẹnugan máa ń jà. bẹ́ẹ̀ ni kò wá wò pé ẹni tó nílò àkàyè àwọn òpin ẹni tó ti ń ṣe wọn tó da látọjọ́ yìí wọ́n wá jẹ́ pé ìwé kékeré ló wá ṣe fún mi máa bínú. so èmi àti ẹ̀ ọmọ ìyá ni wá. ẹja tún lọ bí olówó dé o fún àǹfààní àwọn èèyàn mi nílé lóko lódò lẹ́yìn òdì tó jẹ́ pé àwọn náà fẹ́ ṣiṣẹ́ yìí àwọn ọ̀nà wúlẹ̀ rò pọ́n lè gbà tán fi lè àwọn náà lè ti ń ṣe tí ń ya sinimá ẹlòmíì cameraman ló fẹ́ jẹ́ ẹlòmíì fẹ́ jẹ́ continuity director ẹlòmíì fẹ́ máa act fún rẹ̀ ní àwọn ọ̀nà wo ẹ bá mi sọ fáwọn èèyàn wa. ọ̀nà tí èèyàn mi tẹ́ wò mí nulẹ̀ ọ̀nà tí ẹ máa gbà nídìí iṣẹ́ yìí tẹ́ máa fi lówó lọ́wọ́ ni wípé kò sí crew tí ò lówó lọ́wọ́ kò sọ́nà tí òun ṣùkúrò tó nígbà àwọn àbàrà owó ń bẹ̀ ìbájẹ́ director ní ìbájẹ́ cameraman ní ìbájẹ́ makeup artist ní ìbájẹ́ costumier ní ìbájẹ́ setman ní oríṣiríṣi ìbájẹ́ soundman ní oríṣiríṣi lówó wà ń bẹ̀ ṣó ti yé bọ̀ tọ́lọ̀ bàbá ti pè lọ́nà èèyàn ni o torí pẹ̀lú mi ó ń ṣiṣẹ́ oníṣẹ́. ó gbọ́ pé ọjà ń tà ní òyìnbó ni kò béèrè owó rí. kò ní béèrè a kàn tẹ́rí sí a kàn máa ṣe. bọ̀ iṣẹ́ tó bá ti wá ṣe ní kíní kankan tó bá ti ráyè padà ń bẹ̀ rẹ̀ sá o ti mọ̀ pé ọlọ́run bá ọtí ìpìlẹ̀ náà tún sáré wà nǹkan míì ṣe. kó tún wà nǹkan míì ṣe. o ti so owó wà bẹ̀ dáadáa investment ni ẹni tó bá láfaradà ẹni tó bá ti láfaradà torí pé. kò sí gbogbo iṣẹ́ tiẹ̀ ní kò sí pé yóò bẹ̀rẹ̀ ọjọ́ kan yóò fi owó ìmọ̀ wọlé yóò faradà bóyá bá faradà èrè yóò àmọ́ jáde wá èrè yóò mọ̀ jáde wá bẹ́ẹ̀ ni. àwọn sinimá wo lẹ ti kó parí. ó máa pọ̀ kí ló dé pé mo ìṣúra ṣe sinimá lálùbáríkà Jacuzzi ó pọ̀ o. ẹ ṣe àwọ̀ ẹ kọ ẹ dákọ̀ àwọn kọ̀ọ̀kan. ìbínú ọba ìrùkẹ̀rẹ̀ ọba àníní ó pọ̀ bẹ́ẹ̀ ọmọ Cairo ó pọ̀ bẹ́ẹ̀ ọ̀gá ńlá ó pọ̀ bẹ́ẹ̀ ìmí gan wọ́n máa ṣú ẹgbà míì lórí DSTV yẹn àwọn òkú ṣèlú náà lè rí ẹjẹ ń fowó àsọmọdín lẹ́nu o sinimá ọ̀gá ńlá ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń sọ pé kódà pé ẹ fi ta sí Alhaji K1 ni irọ́ wa tó bẹ́ẹ̀ o. ẹ ṣe àwo ẹ mọ̀ pé Alhaji Wasiu Alabi Pasuma lọ̀gá ńlá bá a ṣe rí Alhaji Saheed Òṣùpá náà àwọn náà pé àwọn ọlọ́ba ńlá bó lọ̀rọ̀ ṣe rí àti pé bó lọ̀gá ńlá ṣe jẹ́. ṣe ọ̀rọ̀ méjì lẹ́bẹ̀ pa ọlọ́run ìyá yìí méjèèjì náà ni ẹjẹ́ ìkọ́kọ́ sáré yanjú kan. yanjú ṣe rí apẹ̀lẹ̀ mi ò kì í ṣe olórin ṣe ń gbọ́ mi fáǹsì pàṣẹ ni mí fáǹsì gbogbo olórin ni mí ṣé tí gbogbo yín ni mò ń gbọ́ ní tèmi ká kúrò lórí ẹ̀ bẹ́ẹ̀ lówó àìtí ọ̀gá ńlá àwa kan wo sinimá àkànkọ́ script tiwa ni o àwọn ọlọ́bẹ̀ lọ́wọ́ pàṣẹ pé ẹjọ́ fún mi dáta yín bẹ́ẹ̀ fi kọ story kò dẹ̀ lè bá wà sáyẹn kó sọ pé Alhaji ẹjọ́ fún mi dáta yín fẹ́ kọ story nípa yín ó kàn jókòó ẹ mọ̀ pé àwọn ní tíátà a good script writer ànábì kan ni wá láyé ọ̀tọ̀ ṣé ti yé tẹ́ bá aṣọ àmọ́ ìwà yín sì báyìí máa máa sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ilé yorùbá máa bá yín wí bọ́ mí ìdílé yín yorùbá mo máa sọ mo kàn ń sọ ni ṣé ti yé rẹ̀ ó kàn ń bá rò ó dẹ̀ kan ṣé tí nǹkan tí mo sọ ibi ìgbà tí Pasuma dé tó dé location kan tó wù ní ilé ṣe ẹsìn àgílédé rà kíníkan adẹ̀ fi ṣẹ̀fẹ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ ìfowó àtọmọdé lẹ́nu wà nù lé ẹ̀wọ̀n ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn àlejò mi ó wà dàbí pé kébóyá kọ́ mọ́ dákẹ́ ṣùgbọ́n ẹ wò ẹ mọ̀ pé a máa ń ṣe lálàfi bọ̀ náà nítorí pé kíkíkíkí létò yìí ètò wa kì í o ó ń sọ̀rọ̀ nípa Ajégbòrò Jajé ló wà fún wáyé ń sọ̀rọ̀ nípa bó la ṣe lè rówó jẹun bó la ṣe lè rówó bẹ́ẹ̀ náà láti máa bára wa sọ̀rọ̀ nípa bó gangan ni gbogbo ayé wa ló ṣe lè dáa láti máa ṣe kíni láti máa ṣe kíkí ẹ jẹ́ mú kíkí kan tàbí kejì bẹ́ẹ̀ ni eléyìí ní Ọ̀túnba pèdè àwọn ọdẹ bá mi kí Imam Mustapha Adéyẹmí nílùú Ọdẹ Òmu kíkí ìwà látọ̀dọ̀ ẹnjìnìà Adéyẹyà ìdílé náà ló ní ká kí wọn arẹ́lẹ́gbà látọ̀dọ̀ Adébọ́lá Olúòkun bẹ́ẹ̀ ni
ó ní kí mọ́ ń kí jáde òun Báyọ̀ Olúòkun ó ní kí mọ́ mi òun Bùnmi Olúòkun ó ní kí àbúrò Abdulaziz Olúòkun bẹ́ẹ̀ ni láti ní Òṣòdì lẹ́kọ̀ọ́ ń bí ó ní kí wọ́n bá ń gbọ́ Adébọ́lá Olúòkun olóníká kìín eléyìí wọ́n ní ká kí gbogbo ẹbí Adéọ̀ṣun pátápátá nílùú Òṣogbo wọ́n ní ká kí Fẹ́mi Adéọ̀ṣun ẹnjìníà Adéyẹsẹ̀mí Adélé ó ní wọ́n kí wọn kú aráfẹ́ra kò ti bàbá wọn bẹ́ẹ̀ ni olóyè Adéọ̀ṣun tó wọ káàlẹ̀ lọ ti bẹ̀rẹ̀ àwọn tó ń bọ̀ lọ́nà lẹ́nu lọ́lọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní pé akú aráfẹ́ra kò bàbá wọn bẹ́ẹ̀ ni àwọn kíkí tó gbà lásìkò yìí nìyẹn bíṣọ̀ bá tún ṣe ń tẹ̀síwájú gbogbo àwọn kíkí tẹ̀ fi ránṣẹ́ sí wa gbogbo ẹ̀ láàmà kà fún yín lágbára Ọlọ́run bá Elédùmarè ètò yìí ètò wa kì í tó ń sọ̀rọ̀ nípa ajé gbogbo ọjọ́ ajé ń tẹ̀síwájú ẹ jẹ́ ń kọjá sókè lọ́nà tá a bá padà dé àlejò mi sì wà lórí ìjókòó wọ́n tún àtijọ́ máa fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ ẹ kú kalẹ̀.